ẹbí ọmọ Yorùbá tẹ́ ẹ mọ̀ mí sí. Lénìí mo máa fi ọ̀rọ̀ wá àwọn ènìyàn lẹ́nu wò bóyá lóòótọ́ ni wọ́n gbọ́ èdè Yorùbá tí kò ń ṣe pé èké nìkan náà mọ̀ ọ́ ṣe. Ó yá ẹ máa bá mi ká lọ. Ẹ káàsán sà, ẹ jọ̀ọ́ sà, mo fẹ́ béèrè ìbéèrè kan lọ́wọ́ yín. Àkọ́kọ́ náà máa béèrè pé ṣé ọmọ Yorùbá ni yín? Ọmọ Yorùbá ni èmi náà. Pẹ̀lú bẹ́ẹ̀ ṣe ń sọ̀rọ̀ yìí, nǹkan tí mo ti mọ̀ lélẹ̀, ó yá kí ló ń jẹ́ ọ̀rìn kí ni wí? Bàbá ṣẹ̀ṣẹ̀ wá bá mi wá. Ó ti ń pèèyàn sí báyìí, ó dẹ̀ sọ pé àwọn gbọ́ Yorùbá ẹ̀rí báyìí àtijọ́ ọ̀rọ̀ wọn. Wá bá mi sọ̀rọ̀. Ọ̀rẹ́ kìnìún tàbí òótọ́ ibẹ̀ gangan òótọ́ ìjìnlẹ̀ ibẹ̀ gangan ọ̀rẹ́ kìnìún. Ó gbìyànjú. Ó yá kí ló ń jẹ́ mo fẹ́ lọ ṣe gá? Mo fẹ́ lọ yàgbẹ́. Ó jẹ́ ọ̀rìn kìnìún. Ẹ sọ wípé. Ó yá tẹ́ ẹ bá mọ̀ yẹn kí ló ń jẹ́ mo fẹ́ lọ ṣe gá? Mo fẹ́ lọ ṣe gá mi pé mo fẹ́ lọ yàgbẹ́. Wọ́n gbà yẹn. Ṣé ọmọ Yorùbá ni yín? Ó yá àkọ́kọ́ kí ni ọ̀rìn kìnìún? Ọ̀rìn kìnìún ní èdè òyìnbó, èdè Gẹ̀ẹ́sì ó túmọ̀ sí investigation. Ẹ mọ̀ pé Yorùbá jẹ́ èdè kan tó yẹ pé a kì í fẹ́ fi gbogbo ẹnu sọ̀rọ̀ nítorí ẹ̀ ló ṣe jẹ́ wípé a máa ń ṣẹnupò fún àwọn ọ̀rọ̀ kan torí ẹ̀ ló ṣe pàtàkì fún wa pé kí a máa kọ́ àwọn ọmọ wa ní èdè Yorùbá kí àwọn ọ̀rọ̀ yìí kó má bàa ṣe àjèjì sí wọn. Ìbéèrè kejì tí mo wá béèrè ni wípé mo fẹ́ lọ ṣe gá, ìyẹn túmọ̀ sí pé mo fẹ́ lọ yàgbẹ́. Mọ̀ pé téèyàn bá ń jẹun lọ́wọ́ téèyàn bá sọ pé mo fẹ́ lọ yàgbẹ́ ó lè mú kí oúnjẹ yẹn kó yọ kúrò lọ́kàn èèyàn torí ẹ̀ náà a lè ṣe ẹnu po ká sọ wípé mo fẹ́ lọ ṣe gá. Ẹ ṣé gan, ẹ tún pàdé mi lọ́sẹ̀ tó ń bọ̀, ó dàbọ̀.